Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ ológo, ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ̀ wa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ yẹ ká dìde dúró, ẹ ká dúró, a fẹ́ kọ national anthem, ẹ dìde dúró. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ìbí wa. Àgbéga, àgbéga, àgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá nation. Ẹ jókòó, ẹ jókòó, ẹ ṣé gan, a dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Mo kí gbogbo ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ̀ wa, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ ológo, ẹ̀yin ọmọ Yorùbá. A kí yín o wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí àkókò bí tó ní kakú wa bá wà. Mo kí ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ̀yin ọ̀dọ́ èyí tẹ́ pé ẹ̀yin lẹ́ni ọjọ́ ọ̀la. Mo dẹ̀ gbàládùra pé ọjọ́ ọ̀la yẹn á dáa lórúkọ Jésù o. Pẹ̀lú ògo yín ò ní wọ mi o, ìràwọ̀ yín ò dẹ̀ ní wọ òkùnkùn o. Gbogbo pápátá lábẹ́ àbòdò kò rí nígbà tá a bá ń yọ ayọ̀ mi wọn níbẹ̀ nìkan kan ṣàwátì ní wa o. Gbogbo yín pátá ẹ ò ní ṣubú, ẹ ò ní ṣubú ẹ̀mí o. Ọ̀fà yìí ò ní bà yín o. Orúkọ mi ni Pásítọ̀ Fágbuyì Olúwafẹ́mi Henry, èyí tí gbogbo ayé mọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ Orile Ede Yoruba tí à ń pè ní Ondo TV Yorùbá Talk Show. Ondo TV Yorùbá Talk Show. Ẹ máa rí mi lórí YouTube. A máa fún yín ní link ká tó kúrò níbí nsìn. So ẹ máa rí wa ní orí YouTube gbogbo ìgbà. So a wá nípa láti wá bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Orile Ede Yorùbá. Kí ni à ń pè ní orílẹ̀-èdè? Èdè náà fi mọ orílẹ̀-èdè. Èdè náà fi mọ orílẹ̀-èdè. So èdè wa, òun la fẹ́ máa sọ ní orílẹ̀-èdè wa. Ìgbà tí a dẹ̀ jókòó a lọ wò pé lóòótọ́ àwọn ọmọ wa lénìí tán bá lọ léèwé, wọ́n máa ń sọ kínní kan wá ní pé wọn ò mọ English, pé èdè amúnisìn, pé tán bá ti mọ̀ wọ́n ní wọ́n máa fail WAEC àbí kán fail JAMB àbí kán fail anything. Wọ́n ní so nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọn ò mọ èdè wọn mọ̀ pé èdè náà fi mọ orílẹ̀-èdè. Ká ní wọ́n ti mọ̀ pé èdè náà fi mọ orílẹ̀-èdè ni kò bá ní rí bẹ́ẹ̀ yẹn. So ọ̀pọ̀lọpọ̀ ni ò ní English tó ń fail, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn òun ló dàbẹ́ ni pé wọ́n lọ gbé nǹkan jẹ. So wọn ò tán torí pé àwọn fail WAEC, bàtán fail WAEC gbogbo wọn á lọ gbé nǹkan jẹ. Tí ó yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé èdè wa kò ń ṣèdè wa ní èdè amúnisìn. Èdè akónilẹ́rú òun ni èdè amúnisìn tán gbélé wa lọ́wọ́. Àwọn lọ́lùgàd ní 1914 àwọn ló gbé èdè burúkú yẹn lé wa lọ́wọ́. Wọ́n gbèdè wa lọ́wọ́ wa. Wọ́n wá ní tá bá pé 100 years pé kóníkàkú máa bá tiẹ̀ lọ. Tẹ́ bá mọ̀ pé ìbágbépọ̀ yìí ò dán mọ́rán, kóníkàkú máa bá tiẹ̀ lọ. So wọ́n ti mọ̀ pé a ní èdè kan, à ń ṣe ẹ̀yà kan, a dẹ̀ ní àṣà kan. Ìdí nìyẹn tán fi sọrú ọ̀rọ̀ tán sọ yẹn. But ìgbà tọ́lọ̀ máa gbá gbogbo ògo, ìgbà tí 100 years wá pé ó pé sí 2014. From 1914 to 2014, 100 years pé wọ́n wá ní kí wọ́n kóníkàkú wa máa lọ, kó máa bá tiẹ̀ lọ. Now àwa sọ ń sì pé ó ti tó àkókò a fẹ́ máa lọ. Nígbà tí dúró mọ́, ó ti lé ìsìn iṣẹ́ mọ̀ pé 2023 la wà yìí. Tẹ́ bá wo 2014 síbi tá a wà yìí, ṣe mọ̀ pé ṣé kò ti lé lọ́dún mẹ́jọ báyìí sí. Now ó yẹ ká máa lọ sí. Ṣùgbọ́n tá bá ti lọ sọ pé àbáwọn ìbò tá a bá dì yẹn, ó bì ká tún rìn ní amalgamation fún wọn nìyẹn. Ó nǹkan tó kó wa sí oko ẹrú mi nìyẹn. Láwa sọ fún wọn pé
ẹ má jẹ́ ká bá wọn dìbò, ẹ má dìbò mọ́ pàtó da February pàtó sọ fún fẹ́ dìbò fún Tinubu, ẹ má yẹ ká bá wọn dìbò mọ́ ọ̀pọ̀ ní pé dandandan àtàwọn bá dìbò lóòótọ́ ó yẹ kó dìbò torí pé Nàìjíríà la ṣì wà ń gbà yẹn but àwa ti jáde ní 20 November last year 2022 òun la jáde kúrò ní Nàìjíríà tí Committee of Nations ti gbà wá wọlé through nípasẹ̀ màmá wa tí mi ti mo dúpọ̀ ọlá Onísìnrin Abíọ́lá ọ̀yàwó Abíọ́lá tó ń jẹ́ kórògbò ẹ̀ ló ń gbà yẹn Abíọ́lá tó ń pa ní 1993 èyí tó yẹ pé bàtó máa da 1999 wọ́n restore democracy màmá yìí ló jà fitafita pé wọ́n bá lè restore democracy nígbà yẹn so màmá yìí ṣe ìwúwà human rights activist ni òun la mọ̀ sí tí mi ti mo dúpọ̀ ọlá Onísìnrin Abíọ́lá màmá dáadáa ni màmá ní ìkáyé òun la mọ̀ tẹ́ bá wo ìwé tó wà lọ́wọ́ yìí ẹ rí pé wọ́n kọ òmìnira Yorùbá 2022 náà kọ sí ẹ máa wo yẹn o ó kọ sí pé òmìnira Yorùbá 2022 náà kọ sí ìwé yẹn so ẹ wá wò ó tẹ́ bá wò ó dáadáa ẹ ìdí náà sọ bẹ́ẹ̀ ni pé 20 November last year la jáde kúrò ní Nàìjíríà ìgbà yẹn la ṣe declaration Yorùbá land so Yorùbá nation ti dúró láti gbà yẹn now wọ́n wá ní pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ máa wà ń bẹ̀ cherry free education wà ń bẹ̀ yẹn ètò ìlera ọ̀fẹ́ máa wà ń bẹ̀ ó wà ń bẹ̀ ìtọ́jú arúgbó tẹ́bá gbogbo tó wà ń bẹ̀ tẹ́bá wá lọ sí ìsàlẹ̀ ẹ̀rí tí wọ́n kọ Ìjìnlẹ̀ FM ẹ̀rí pé Ìjìnlẹ̀ FM yẹn lẹ́ máa wá download sórí fóònù yín ẹ sọ fún màmá wọn tẹ́ bá délé ẹ sọ fún ọmọ mi tó bá délé ẹ sọ fún àwọn bọ́dà tó bá délé wọ́n bá yín download ẹ̀ sórí fóònù yín Ìjìnlẹ̀ FM ẹ máa gbọ́ ẹgbẹ́ ibẹ̀ tí wọ́n máa gbọ́ àti Ondo TV Yorùbá talk show wà lórí YouTube ẹ bá ti gbọ́ ẹ rí gbogbo ẹ̀ ó wà ń bẹ̀ so ẹ máa rí gbogbo àwọn ètò tá à ń ṣe gbogbo ẹ̀ máa rí pátápátá so ẹ jọ̀ọ́ tẹ́ bá ti délé ẹ ní kí wọ́n rẹ́gísítà àwọn ọ̀dọ́ tó bá tó ẹ pé wọ́n ṣe tán yunifásitì wọn ò ríṣẹ́ bọ́ àwọn tó fẹ́ join ní army tó fẹ́ join navy tó fẹ́ ẹ wo bìkan bẹ̀ wọ́n kọ www.iretiodoyoruba.org ṣẹ́ni báyìí www.iretiodoyoruba.org ó wà ń sàlẹ̀ òun ni àwọn tó ń wáṣẹ́ tẹ̀rí ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá tún wo ìsàlẹ̀ wọ́n kọ www.agbaṣẹ́ṣelẹ̀yorùbá.com www.agbaṣẹ́ṣelẹ̀yorùbá.com ìyẹn àwọn kọ̀ǹtátọ̀ nìyẹn o àwọn tó fẹ́ máa gbéṣẹ́ fún àwọn tó lè máa kọ́ skul tó lè máa bá kọ́ ilé iṣẹ́ gbogbo àwọn yẹn ẹnu kan rẹ́gísà sínú ẹ̀ tó bá rẹ́gísà sínú ẹ̀ ó di dandan pé tó bá Yorùbá lè yin ètò bá ti bẹ̀rẹ̀ tó àwọn provisional government tó bá ti bẹ̀rẹ̀ wọ́n máa ríṣẹ́ so àwọn olóde fẹ́ wà ń bẹ̀ àwọn ọ̀dọ́ òun là ń fẹ́ o àwọn ọ̀dọ́ ló fẹ́ wà lórí ìjọba o a ò fẹ́ àwọn àgbàlagbà mọ́ o àwọn àgbàlagbà ti jẹ ayé tiwọn wọn ò dẹ̀ ní jẹ ayé tiwọn wọn ò ní jẹ ayé tí mú ayé lórúkọ Jésù pẹ̀lú ògo Ọlọ́run máa rògbò yín lò o àkókò tó láti rí ògo yín lò màmá wa tí mo dúpọ̀ lá Onísìnrin Abíọ́lá ń bá àwọn Olori Adele ń bọ̀ lórílẹ̀-èdè Yorùbá tó ẹ jọ̀ọ́ ẹ bá ti gbọ́ nínú ibi tí mò ń sọ fún yín yẹn tẹ́ bá ti gọ́ọ̀gù ẹ̀ sórí fóònù yín ẹ bá ti rí kò máa ń jẹ dátà kò ń jẹ MC tẹ́ bá ti gọ́ọ̀gù ẹ̀ sórí fóònù yín tẹ́ bá ti gbọ́ pé ó ti yá o ó yá o Olori Adele ti ń bọ̀ o màmá Modúpẹ́ọlá Onísìnrin Abíọ́lá ti ń bọ̀ o ẹ gbogbo aká máa lọ túyáyà lọ sí gómìnà ọ́fíìsì gbogbo là ń lọ o gbogbo apáta ilẹ̀ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá a ní ìpínlẹ̀ 8 lórílẹ̀-èdè Yorùbá a ní ìgbọ́n tó ń pè ní Kogi a ní Kwara a ní Èkó a ní Ògùn a ní Ọ̀ṣun a ní Èkìtì a ní Oǹdó gbogbo àpapọ̀ ó jìnnà. Wọ́n ní gbọ́rọ̀ yìí. Àwọn ìgbìmọ̀ ìjà àbáyé bọ̀ wá bá aṣayẹyẹ lọ́jọ́ náà o tó kò ní pẹ́ kò ní jìnnà o èpè máa dún pépè kó bá ti dún ẹ sọ fún mọ́mì àti dáàdì ilé pé ó yá o àti ó yá sí àwọn òtítọ́ o so ìwé tó wà lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ má yẹ kó sọnù o ẹ keep ẹ̀ dáadáa ẹ̀jọ̀ ẹ bá tọ́jú ẹ̀ dáadáa kẹ́ bá ti bá délé kẹ́ fi hàn wọ́n pé àtìkú oríire o pé Olúwa ti gba orílẹ̀-èdè Yorùbá ti gbà fún wa o àti dorílẹ̀-èdè ṣègùn ọ̀ṣọ́ àti dorílẹ̀-èdè wa o kì í ṣe àṣì Nàìjíríà mọ́ o tó bá lẹ́ni tó pọ̀ sọ pé are you a Nàìjíríà ẹ sọ pé ẹ kì í ṣe Nàìjíríà pé I'm a Yorùbá kí mo sọ fún yín o ẹ sọ pé tó bá sọ pé are you a Nàìjíríà ẹ sọ pé ẹ kì í ṣe Nàìjíríà pé I'm a Yorùbá I'm a Yorùbá from Yorùbá tribe Yorùbá ni mí o èdè náà Yorùbá náà fẹ́ máa sọ o gbogbo ibi tá a fẹ́ lọ pátá ìjọba náà fẹ́ máa sọ ó bẹ̀ o ìwọ tó bá fẹ́ kọ́ language school ó máa wà separate school fún yín nígbà tó bá bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Àwọn ẹ̀fẹ́ bèrè question. Ó yá. Ìwé ní fẹ́ gbà. Ok ṣé ìwé? Ok. Ẹ tó bá fẹ́ bèrè bèrè.
ó yà yín bàbá wa ó yà bèbè tó bá fẹ́ bèbè. Ọmọ Igbo. Okay. Ẹ̀sà ọ̀nà tó jẹ́ Igbo. Ok, àwọn tó bá jẹ́ Igbo, gbogbo àwọn ẹ̀yà ló wà níbi tá a jọ ń gbé pọ̀ ń bí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ òṣìṣẹ́ tó máa lé wọn. But tí wọ́n bá ti bá wọn comply pẹ̀lú torí ìgbìmọ̀ àbádòfin máa wà ní Ìbàdàn. Tó máa bẹ̀rẹ̀ òfin tó bá ti ṣe òfin yẹn, àwọn náà tún bá wa comply pẹ̀lú òfin. Òfin wa ló máa mú wọn wà ń bí. So wọn ò lé wọn, kò sẹ́ni tó fẹ́ lé wọn ní anybody. So ọjọ́ ẹgbẹ́ oníkàgbọ́ ló free. Ó dàbí pé ìlú ẹgbẹ́ ránṣẹ́ yẹn lọ sílùú òyìnbó báyìí ṣe mọ̀ pé ọ̀n lè lé yín bẹ̀. Wọ́n tó bá fẹ́ fi citizenship wá tún fún yín ní citizenship yín wá tún fún yín àbí. So wọn ò lè lé yín, àfọ́n máa ń lé yín, wọn ò lè lé yín tẹ́ bá dẹ̀ lọ òyìnbó. So bẹ́ẹ̀ ló ṣe máa rí bí gbogbo àwọn ẹ̀yà gbogbo ló máa wà ń bí. Kò sẹ́ni tó fẹ́ lé wọn nílé ẹ̀wọ̀n kan lú wa. Wọ́n lé gbìrà wọn lẹ́ni bọ́dọ̀. Ẹ jẹ́ ká máa múra látúyàtúyàyà lógún lọ́gbọ̀n ká máa tó lọ sí gómìnà ọ̀fíìsì. Àti bá ti gbọ́ ìpè kan dún pé à ń lọ sí gómìnà ọ̀fíìsì ẹ gbogbo a máa lọ. Ayẹyẹ afẹ́ lọ ṣe ń bẹ̀ o. Àjà o afẹ́ lọ ṣe ayẹyẹ ń bẹ̀. Ayẹyẹ máa wà tó máa dálẹ̀ rẹpẹtẹ fún wa. Gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun gbogbo ló ń bọ̀. Gbogbo àwọn olórí àforíjì àjà àbáyé gbogbo ló ń bọ̀ lọ́jọ́ yẹn. Gbogbo la máa jọ pàdé ń bẹ̀. La máa jọ yọ ayọ̀ òmìnira. Kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí o. Ó ṣẹlẹ̀ fún ìgbà àkọ́kọ́ ilẹ̀ Yorùbá. Orile Ede Yoruba gbè wá lórúkọ Jésù o. Orile Ede Yoruba gbè wá o. Orile Ede Yoruba gbè wá o. Ẹ̀rí tí ń ṣe o. Ògo ọmọ àgbà. Ògo yín á para wọn o. Ògo yín ò ní wọ mí o. Ẹ̀yin ọmọ wọ̀nyí bí ká lọ́lọ́ máa mú yín lọ o. Àṣẹ Èdùmàrè. Gbogbo yín bá bàtà ẹ máa pass ni. Ẹ̀yin lórúkọ Jésù. Ẹ máa gbé dàlẹ́ o. Ẹ fọ́ lórí rọ́jò. Ẹ dúró ẹ máa fẹsẹ̀ rájò. Ẹ fọ́ lórí. Iṣẹ́ wa, ẹ̀wá, Orile Ede wa, àgbéga, àgbéga, àgbéga báyé òbí. Ìgbàgbọ́ wa rèé, àtúnbẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Ìṣùgbọ́n àtúnbìnira, ìjẹ́ ká máa lè bá. Tẹ̀síwájú ọkọ̀ ire, àtòhun tó dára. Ọlọ́run ìgbé lọ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ó yẹ fún ọ ní ẹni sùúrù àdúgbò wà. Ó yẹ dúró ẹ fún ọ. Ìlànà fún ọ. Iṣẹ́ wa, ẹ̀wá, Orile Ede wa, kàgbéga, kàgbéga, kàgbéga ayé mi. Ìgbàgbọ́ máa ní pé àti bẹ̀rù làwọn lọ. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Ìṣùgbọ́n àtúnbìnira, ìyẹ̀jẹ̀ ká máa lè bá. Tẹ̀síwájú ọkọ̀ ire, àtòhun tó dára. Ọlọ́run ìgbé lọ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ́de
Yorùbá nation, new nation. Àlùjó. Yorùbá nation. Ẹ fún wọn lálùjó. Play by TF Card. Thank you. Ẹ gba nọ́mbà mi sà, ẹ gba nọ́mbà mi. Wọ́n ní ká fún wọn lálùjó. Ẹ fún wọn lálùjó. Wọ́n ní ká gba nọ́mbà wọn. Play by TF Card.